Akandọ́rọ̀ Awikonko mo tún kí n káàbọ̀ sí àkọ́tún ẹwà èdè Yorùbá níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kín ní tirẹ̀ èjì tirẹ̀ bàbá ní àwùjọ òpó yìí náà yóò ti níye àwọn ìwé tá a ti kà ń bẹ̀ bẹ́ẹ̀ sì rí àìsẹ̀ tó bàpò ni àti ìmẹ̀yẹ tá a fi pé dúdú ni bí pupa àbí funfun ẹjọ́ tó ń jẹ́ àwọn nǹkan fìdílé ká tó jọ gbádùn ìwé tá ń kà lọ́wọ́ àtótó arére látọwọ́ bàbá wa àgbà ọ̀jọ̀gbọ́n nínú oníkọ̀wé bàbá wọ ládẹjọ Òkédìjí bó nírèsé ìbákọ tí òfin gbá mọ́ kéyìí tó ti fi yìn sílẹ̀ mọ́ parun láéláé iwájú tẹ dojúkọ bàbá kò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run. Orí karùn-ún náà ládé ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ńlá kọ́lé tí ń bẹ̀ ń bẹ̀ ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọ̀dẹ́ dá ó fẹ́rẹ̀ gbé ọdún méjì tí Àlàbá àti Sámínù fi ń ta ìwé ìròyìn ìgbélẹ̀ bá mọ́ olúkálùkù àgbọ̀nà tí ẹ lọ ìgbà tí wọ́n bá sì tà tán wọ́n á padà sí gáréèjì òró tó lọ́sàn-án wọ́n á máa ṣe ọmọ ọ̀ta nírọ̀lẹ́ wọ́n lè lọ gbá bọ́ọ̀lù tàbí kí wọ́n sàkàn mọ́ rin títì kiri bí ilẹ̀ bá ṣú wọ́n á lọ wòran lóòtẹ́ẹ̀lì kan táwọn èèyàn bá gbé ń jó tàbí níbi ìnáwó kan tí ijó bá wà àwọn náà ti wá kọ́ ijó jíjó wọ́n lè jójú kòkòrò lọ àwọn ènìyàn ti mọ̀ wọ́n ní ọ̀rẹ́ kòríkòsùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìdíkọ̀ abẹ́ búkà inú ahoro ni wọ́n ń sùn kiri lálaalẹ́ ńgbà tó ṣe wọ́n pinnu pé ó yẹ káwọn tiẹ̀ mọ́ fowó díẹ̀ pamọ́ káwọn ò lè gba yàrá kan táwọn máa gbé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi owó pamọ́ sí báǹkì tó wà ní Ìlàrẹ́ wọ́n ti sùn tán lóru ọjọ́ kan ní nǹkan dàrú Àlàbá sùn lọ fọnfọn àfìgbà tó gba àbárà sí mẹ́yìn àti mọ́rùn òòrùn dá wáyé lójú rẹ̀ sì là wà orí àwọn ọlọ́pàá kan tí wọ́n dúró dìde lẹ̀ Àlàbá dìde ọ̀yá nìṣónú mọ́tò ọkàn yẹn Àlàbá rí mọ́tò ọlọ́pàá kan tòsí lójú títì àwọn ọmọ kéékèèké kún inú rẹ̀ dẹ́nu àwọn àgbà kọ̀ọ̀kan sì tún wà níbẹ̀ àmọ́ rí wọn kó lónìí o bẹ́ẹ̀ èèyàn ló bí àwọn wọ̀nyí bó kọ́ yẹn ń kọ́ lọ wo bẹ̀ bóyá wọ́n tó kù Sámínù dà Àlàbá ò rí ńbo lọ́gbà lọ ìgbà wo lọ wọ́n ṣáàjọ sùn lálẹ́ àná ni ọwọ́ ti tẹ Sámínù ni àbósì ti rí àwọn ọlọ́pàá ó ti sá lọ àjẹgbé ẹyẹ òwú fẹ́ yẹ mọ́pòkò ń bọ̀ nù àwọn ọmọ ọ̀ràn gbogbo ilé bàbá wọn ò sí gbé ọ̀dọ̀ ya wọn ò tẹ́ wọn lọ́rùn àfinú ọmọ láńkì àfábẹ́ búkà àwọn ọlọ́pàá ń wánu búkà yòókù kiri Àlàbá yọ mírọ́ ó sì kó sáàrin búkà méjì ó rìn kémọ́kémọ́ lọ tó fi rìn jáde jìnnà ọgbọ́n tí mọ́tò àwọn ọlọ́pàá sí kò tilẹ̀ sí ẹni tó dúró láti wá òun bóyá òun ò tiẹ̀ mọ̀ wípé òun ti sá mọ́ wọn lọ́wọ́ ọpẹ́ tóun àti Sámínù ti ń gbọ́ pé àwọn ọlọ́pàá ń kó àwọn ọmọ aláìrílégbé àti asunta ṣùgbọ́n wọ́n ní tẹ́lẹ̀ àfi bí Àlàbá fúnra rẹ̀ ti fojú rí lónìí yìí ẹ̀ẹ̀kan náà ló rántí pé ó tó ọjọ́ mẹ́ta tí àwọn ti dé báǹkì kẹ́yìn ọwọ́ ni àwọn ń kó owó tí àwọn bá jẹ lérè lójoojúmọ́ sí títí yóò fi tóun tí àwọn lè kó lọ sí báǹkì bí ẹ̀rù ti ń bà á tó pé àwọn ọlọ́pàá ń kiri abẹ́ búkà kiri ẹ̀rù tó ń bà á pé bóun ò bá lọ kówó náà kú òkìlẹ̀ ó tó mọ́ àwọn alátẹ tí ń ta wòsíwòsì ní búkà tí àwọn ti ń sùn yóò ti pàtẹ wọn ó sì rí owó tí àwọn kó pamọ́ àfi kó wọn yára lọ kiri ó tó mọ́ o ìjáfara léwu ńbẹ̀rù bójó ní Àlàbá fi dé búkà yìí ní nǹkan bí aago 4 àbọ̀ àfẹ̀mọ́jú àwọn ọlọ́pàá ti kú níbẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n Sámínù náà ò sí mbẹ̀ bí ìgbà tí ènìyàn ń wá abẹ́rẹ́ ní Àlàbá bẹ̀rẹ̀ sí wá owó tí wọ́n gbé pamọ́ ọwọ́ àtítí ọwọ́ apẹ́pẹ́pẹ́ kò rí ọ̀kẹ́rẹ́ ti gorí ìrókò lóòótọ́ ojú ọdẹ wa dàbí ọ̀dá owó ọjọ́ mẹ́ta o lè kó o lọ àbí Sámínù sì ló kó o lọ Ọlọ́run sí pé owó ọjọ́ mẹ́ta péré ni owó gidi wà ní báǹkì ǹjẹ́ kò ti tó náírà 24 bẹ́ẹ̀ ó lé kọ́bọ̀ mélòó kan pẹ̀lú báǹkì nìyẹn wà ó tún rántí ọjọ́ náà lọ́hùn tí àwọn kọ́kọ́ mú owó lọ sí báǹkì ní Ìlàrẹ́ ọjọ́ náà ni àwọn ní bí àwọn bá ti ṣe ń kó owó wòrowòro kiri kò dára ńgbà tí ó jẹ́ pé àwọn fẹ́ fi pamọ́ fún ọjọ́ iwájú ni owó tá a fi ń pamọ́ ó sì lè máa lé díẹ̀ sí lé lóṣooṣù bá a bá ti tún rí owó sí i àmọ́ kó mọ̀ bóyá tilẹ̀ létí ibẹ̀ fi owó ránṣẹ́ sí Èkó tààrà tàbí Ìbàdàn ṣá ká mọ rí ìwé ọ̀hún rà ní ẹ̀dínwó káwọn àtàwé mìíràn ọmọ wa rà á lọ́dọ̀ wa ńgbà tí wọ́n dé báǹkì àwọn tí ń ṣiṣẹ́ níbẹ̀ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ tíjó tayọ̀ ni àwọn náà sì fi di àfowópamọ́ sí báǹkì Ìlàrẹ́ èló lẹ fẹ́ fi síbẹ̀ 20 náírà àti 6 mẹ́rìndínlọ́gbọ̀n bẹ́ẹ̀ ni sà
orúkọ ta lẹ fẹ́ lò láti mọ fi gba owó? Orúkọ àwa méjèèjì àjọmọ tọwọ́ bọ̀wé Sámínù ló ṣe àfikún wípé tàbí kí ẹnikẹ́ni nínú wa ó mọ fọwọ́ bọ́nú àwọn méjèèjì fọwọ́ bọ̀wé èyíkéyìí nínú wa. Báyìí ni wọ́n ṣe fi owó pamọ́ nínú báǹkì wọ́n sì fi kún nílàrí tí owó ti wá di gọbọi náírà 64. Wọn ò gbà kọ́bọ̀ rí nínú rẹ̀, ṣùgbọ́n láti ìjẹta wọn ò tí ì fowó pamọ́, wọn ò tà púpọ̀. Èrè tí wọ́n rí jẹ náírà 2 àti kọ́bọ̀ 6 lẹ́yìn owó oúnjẹ tí wọ́n jẹ. Bóyá Sámínù ti kó o àjẹpé kò sọnù, ṣùgbọ́n bí kì í bá ṣe Sámínù ló kó ń kọ́ tá tiẹ̀ ló lè tún kó o. Sámínù rìn dájúdájú. Kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì yìí ni Àlàbá jí dé ibi tí wọ́n ti ń ra ìwé ìròyìn tí wọ́n ń tà. Kò pàdé Sámínù níbẹ̀. Jọ́nà àti rí ìwé ìròyìn rà láàárọ̀ òní kò ní dẹ̀tì bọ́ báyìí. Eléèlò ni wọ́n fẹ́ rà. Mo ń dóde kejì mi ni. Wá ṣe pẹ́ bẹ́ẹ̀ tí ń dáwọ́ dúró. Ara rẹ̀ ò yá tó bẹ́ẹ̀ díẹ̀ lánàá. Bóyá ó jí lọ sí bẹ́tò ni kò ní pẹ́ púpọ̀ tí yóò fi dé. Ó sì wá dìgbà tó bá dé kẹ́ tó ra tiyín. Ńgbà tí gbogbo ayé yòókù bá ti ta tiwọn tán, tí gbogbo èèyàn bá ti ta kàròyìn, owó ìkejì mi lówó wa. Ṣé bọ́ọ̀ bá sì ti sọ èèlò ni ìwọ fẹ́? Onílẹ̀ tí ń bá mi rà ni tí wọ́n fi wá sọ pé bọ́ọ̀ bá sanwó ọ lọ gbọ́dọ̀ san. Ńgbà tó o bá kiri darí wàá sanwó fún mi. Àbó ti jẹ́ ẹ mọ̀ sí ń o ẹ fún mi lógójì. Ó ní gbà tí èkejì rẹ̀ dé ni. Àìmọ̀gbà tí yóò dé náà ni mo ṣe ń wò bẹ́ẹ̀. Bí mo bá sì wá ta tèmi ìtàn tí ń ọ̀bá rí, màá wá gba díẹ̀ nínú tiẹ̀, màá kiri lọ́nà bíi tó máa ń kiri gbà. Ṣùgbọ́n èmi fẹ́ sáré dé àṣípa o, kò ní sí mi nílé o. Àlàbá rò ó títí 30 ni wọ́n máa ń gbà tẹ́lẹ̀ lójoojúmọ́, táwọn méjèèjì á jẹ́ 60. Ìdí rẹ̀ nìyí tó nìkan fi béèrè pé kí wọ́n fún ọ ní 40, wípé kò ní nira láti ta 30 tí òun tà lójoojúmọ́ tẹ́lẹ̀. Bó ń bá sì wá rìn sọ́nà ibi tí Sámínù ń gbà yóò rọrùn láti ta 10 tó ń gbà tẹ̀lé. Kí ọwọ́ àwọn ọlọ́pàá sáwọn ti tẹ Sámínù. Tìrònú ní Àlàbá fi ń ta ìwé ìròyìn rẹ̀ tán. Bí ọwọ́ bá ti tẹ Sámínù ṣàǹgbáfọ́ nìyẹn o. Àlàbá lọ sanwó ìwé tó gbà lọ́wọ́ bàbá oníwèé ìròyìn. Ó sì ti ibẹ̀ lọ jẹun ọ̀sán. Oúnjẹ náà kò lọ lẹ́nu rẹ̀ tààrà. Ó ṣàkànfẹ́nu tá lásán ni. Tàánú ló ń rìn kiri títí ilẹ̀ fi ṣú. Kò tó ẹrú tí yọjú sòtẹ́ẹ̀lì kankan. Ẹni tí ò tilẹ̀ lè lọ gbá bọ́ọ̀lù nírọ̀lẹ́. Ọmọ àgùntàn tó sọnù kò gbọ́dọ̀ dára nù ju ti Àlàbá ọjọ́ náà lọ. Ilẹ̀ ṣú, ìdààmú ọkàn dé. Abẹ́ búkà tí wọ́n ti sọ di ilé òtún ṣe yà sí mọ́. Àfi ẹni tí èdè bá fẹ́ mú. Ṣùgbọ́n fún pé bóyá Sámínù lè gba ọ̀nà ibẹ̀ lálẹ́, Àlàbá rìn títí òru tó kọjá láti nǹkan bí aago 7 àbọ̀ àṣálẹ́. Bóyá àtìmọ́lé ló sì wà báyìí o lágọ̀ọ́ ọlọ́pàá. Àgọ́ ọlọ́pàá ò sì ṣe é kù fèrè lọ. Àjẹjẹ̀wìn ni Àlàbá ò fojú kan Sámínù. Ńgbà tó su tọ̀rẹ́ tó dá lójú pé tèsì lòun ò fi tún lè rí Sámínù mọ́ lọ́jọ́ yìí. Ó rìn lọ sí ọgbà iléèwé kan ní Yékéré. Ó wọ inú ilé oúnjẹ wọn lọ, ó sì dùbúlẹ̀ sílẹ̀ẹ́lẹ̀. Ó mọ̀ pé bí ọ̀bá ní bá ọlọ́pàá kan ò gbọ́dọ̀ wá òun dé yìí bí ọ̀bá sí nǹkan mìíràn nídìí rẹ̀. Láàárọ̀ ọjọ́ kejì, Àlàbá tún lọ sọ́dọ̀ ẹni tí ń ta ìwé ìròyìn fún wọn, ó sì gba 50. Bí iṣẹ́ rin la ti mọ ni lọ́lẹ̀, iṣẹ́ sì lòògùn ṣẹ́. Èkejì rẹ̀ ń kọ́ ọ wà kò wá ni. A ó tún jí lọ sí ọsibítù. Bóyá yóò wà lónìí. Àlàbá múra sí iṣẹ́ láti máa ta ìwé ìròyìn náà, nítorí ó ń fọkàn sí pé bí wọ́n bá ti sí báǹkì, òun ó lọ fi 80 kọ́bọ̀ tó ṣẹ́kù lẹ́yìn tó ń yọwó oúnjẹ nínú èrè ọjà àná sínú báǹkì. Ó yẹ kóun ó ti fi owó tó jọjú kún owó àwọn kí àwọn ọlọ́pàá tó dá Sámínù sílẹ̀. Ọpẹ́ ọyá wọ́n sì gbọ́dọ̀ dá a sílẹ̀, ṣùgbọ́n wọ́n lè gbé e lọ sílùú rẹ̀ ṣá o. Níbo nílùú Sámínù? Àlàbá ò mọ̀. Bí wọ́n gbé e lọ síbẹ̀, Àlàbá ò mọ̀ pé Sámínù kò ní ṣàì padà wá láti wá wo òun kó tó dé. Owó àwọn gbọ́dọ̀ ti búrẹ́kẹ́ kó ti bu àyà lọ́wọ́ àṣekún. Bí wọ́n ti ṣílẹ̀kùn ní báǹkì ni Àlàbá yọ sí wọn bẹ̀. Ọkọ̀ kan lẹ́tì ẹ̀ wá ń wá báyìí. Ẹ̀jọ́ rìn pọ̀ wá mọ́. Àrí èkejì mi ní ọ̀yà kí ló mú? Wọ́n lọ síbì kan mọ́tò tọ́wọ̀ wá jáàmù. Sí ò farapa púpọ̀ àpínrínpínrín, ṣùgbọ́n òye kọ ó sì dákú. Ọkàn rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń balẹ̀ díẹ̀díẹ̀ báyìí ni. Ẹnu ya kọ̀wé báǹkì. Ọjọ́ wo ni ìjàmbá náà ṣẹlẹ̀? Níjẹta ni. Kì í sóun lọ́wọ́ yín lánàá ni. Ó wá sí yín lánàá. Àlàbá ọ̀mọ̀ pé Sámínù ti fọ̀ bẹ́ẹ̀ yín jẹ́ oníṣu. Bẹ́ẹ̀ sì ni bàbá bí ọ̀bọ bí èdè rẹ̀ ṣe pa yóò ríro. Sámínù kì í ṣàtúnpéye.
bó ti ń sùn lọ lálẹ́ ọjọ́ yìí ló gbúrò mọ́tò ọlọ́pàá tó déédéé dúró níwájú búkà tí wọ́n sùn sí. Ó yájú pẹ́ ó sì rí pé mọ́tò ọlọ́pàá ni. Kí ni wọ́n wá kiri lóru yìí? Àbí wọ́n ti ń wá àwọn ọmọ asùntadé òru tó? Ó fọwọ́ tó Àlàbá yípo lásán ni. Ó tún ń já oorun lọ tò. Sámínù mọ̀ wípé àwọn ọlọ́pàá yóò kó àwọn, ṣùgbọ́n kò lè máa pariwo láti jí Àlàbá. Ó rántí ìgbà tí ọwọ́ àwọn ọlọ́pàá kọ́kọ́ tẹ òun rí ńgbà tí òun jí owó gbé nínú àtẹ alátẹ. Wọ́n mú un lọ sí kóòtù lọ́jọ́ náà lọ́hùn. Ńbẹ̀ ló sì gbà dé ilé ìwé àwọn ọmọ aláìgbọràn ní Ìwó. Bí ọwọ́ bá tún wá tẹun lẹ́ẹ̀kan yìí bóyá ni Ìwó lè ràn án mọ́ o. Nítorí náà bó ti rí mọ́tò àwọn ọlọ́pàá tó sì ti jí Àlàbá tí Àlàbá ò sí jí ló ti kí àpò tí wọ́n ń kó owó pamọ́ sínú rẹ̀ mọ́lẹ̀ tí ó sì fẹsẹ̀ fẹ àkàlàmọ̀gbò wọn jojú ọ̀rẹ́ ojú wọn ní yọ jẹ. Bíná bá sì ń jónijó ọmọ ẹni tààrẹ ni là á kọ́kọ́ gbọ̀n dànù. Ìmọ̀ tààrẹ ni nìkan kọ́ dandan gbọ̀n ni. Àti pé kọyẹ́kọ́mọ ìyá méjì jọ kó owó orí ẹbọ. Ó wá ibi sá pamọ́ sí tí ilẹ̀ fi mọ́. Ńgbà tí ilẹ̀ sì mọ́, ńgbà tí Sámínù ò gbúra Àlàbá rárá, ó lérò pé ọwọ́ ti tẹ̀ ẹ́ nù. Ó fura pé bí wọ́n bá bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ wá Àlàbá lẹ́nu wò, ẹ̀rù ó bá Àlàbá tí kò bá àwọn ọlọ́pàá lò rí yóò sì tú òun fó. Ó lè ti júwe ibi tí òun wà fún wọn. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá lè pàṣẹ fún òun tẹ́lẹ̀ póun ò gbọ́dọ̀ kúrò ní ìlú àwọn láì gba àṣẹ lọ́wọ́ ìjọba. Ìfẹ́ ló ń sì tún padà sí yìí o. Kójú ọmọ rí bí ẹsẹ̀ lóògùn rẹ̀. Òkèèrè láti kìlọ̀ mọ́tò pábọ̀ mí lójú. Bí wọ́n ti sí báǹkì ní Làrẹ́ láàárọ̀ ọjọ́ kejì, Sámínù wọn kọ́kọ́ rí èkejì rẹ̀ dà ó wà lọ́jà. Èló lọ fẹ́ fi pamọ́ lónìí? Mo wá gbowó ni o. Ìwọ nìkan ló fọwọ́ bọ̀wé mi nìkan ni. Èló lọ fẹ́ gbà? 50 náírà ni mo fẹ́ gbà. Iye ọjà tá a fẹ́ rà nìyẹn. Ńgbà tákọ̀wé yẹ ìwé wọn wò ó mẹ́rí ó ní owó yín ò tilẹ̀ tó 50 náírà. Bó sì tó bẹ́ẹ̀ ẹ ò lè gba gbogbo rẹ̀ tán àbí bá fẹ́ pàwé dé. Èló wa mo lè rí gbà nínú rẹ̀ báyìí? Ẹ gbọ́dọ̀ ṣẹ́ náírà méjì kù nínú owó yín báyìí. A ò lè fún yín ju 62 lọ báyìí. Kò burú jù náà ẹ bá ń kó. Sámínù tọwọ́ bọ̀wé ọlọ. Gbogbo eléyìí ni Àlàbá ọ̀mọ̀. Ńgbà tó ní òun tó ń lọ fi kún owó àwọn ní báǹkì, ó yà á lẹ́nu pé wọ́n ní Sámínù ti wá sí báǹkì lánàá. Ṣùgbọ́n bóyá ó fi owó síbẹ̀ tàbí ó kàn wá sọ nǹkan kan fún wọn fáwọn ìṣe báǹkì ni. Ó wá sí yín lánàá. Ṣé bó sọ wípé ọjà nìwọ́ wà nígbà náà tí òun dúró de òun lọ́hùn-ún pówó tó ń wá gbà lẹ́ ó fẹ́ rajà. Ẹ lọ́ wá sí yín lánàá. Ọmọ tó fi wá ni pé Sámínù wá sí yín lánàá. Kí lọmọdé yìí ń wé yìí? Èló ni Sámínù gbà ní yín lánàá rí? Akọ̀wé báǹkì lọ gbé ìwé owó ó sì ká náírà 62. Ó ti gba gbogbo owó tán. Ẹnikẹ́ni ọ̀dà ló mọ̀. Sámínù wá sí yín lánàá. Ó sì gba gbogbo owó tá à ń tújọ látọjọ́ gbọọrọ tèmi ń jìyà kiri títì tí èmi ń pe bí mọ́nú tí èmi tún ní èmi ò kówó jọ dé. Ó wá sí yín lánàá ó sì gba gbogbo owó tá a nílẹ̀. Àwọn ọmọdé wọ̀nyí ẹ̀rí wàyó àbẹ́ òrí. Àwọn méjèèjì jọ ń kó owó jọ. Ọ̀kan nínú wọn gbẹ̀yìn wá gbowó ọ̀hún láì sọ fún èkejì rẹ̀. Àṣẹlẹ̀ yìí náà purọ́ lẹ́ẹ̀kan ni tó sọ pé tọ̀ ń fara pa. Àṣọ Ọlọ́run ló ti ẹ̀yọ èmi alára. Ńgbà tọmọ tọ̀ ń fẹ́ gbà ju iye owó wọn lọ. Mo fẹ́ lọ bá mánéjà pé kó yá wọn lówó sí i. Torí inú mi á máa dùn bí mo bá rí àwọn ọmọ kéékèèké tí wọ́n múra síṣẹ́ bíi tiwọn yìí. Wàyó tí wọ́n wá fi parí rẹ̀ yìí nìkan lọ́tẹ̀yìn mi yọ o. Ó wá gbowó ní ìlànà. Òye fẹ́rẹ́ gbé Àlàbá lulẹ̀. Kọ̀mọ̀gbà tó jáde nínú báǹkì. Kọ̀mọ̀ bó ṣe rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ kiri. Ó fẹ́ ya wèrè. Ó ń tẹsẹ̀ bọsẹ̀ ní bí ọ̀mùtí. Akọ̀wé báǹkì ń pè padà ṣùgbọ́n kò gbọ́. Ó jáde lọ bí ẹni tí ń ṣe ìrànràn lórí ìsúnúsùn. Ó lọ jókòó lábẹ́ igi kásíà dóngóyárò kan lẹ́bàá títì. Ó pẹ́ púpọ̀ kójú rẹ̀ ó tó bẹ̀rẹ̀ sí là díẹ̀díẹ̀. Oorun ojú rẹ̀ ń dá, ojú rẹ̀ ń wálẹ̀. Ń ṣàkíyèsí pé ìwé ìròyìn tó ń gbà láàárọ̀ wà lábíyá òun. Bí ẹ̀bìtì ọ̀bá nílé peku, ó ṣàyẹ kó dá ẹyin padà fẹ́ lẹ́yìn. Ó dìde ńlẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní ta ìwé ìròyìn rẹ̀ kiri. Ó pẹ́ kó tó tà á tán ní tòótọ́ ṣùgbọ́n kò tá ọ̀kan kan ṣẹ́kù. Ó lọ sanwó fún bàbá oníwèé ìròyìn. Owó tó wá ṣẹ́kù sóun náà lọ́wọ́ pátápátá báyìí lé díẹ̀ ní náírà 2. Inú bẹ̀rẹ̀ sí ibi sí ara rẹ̀. Irú ayé wo ló ń wá nítòun yìí? Ẹlòmíràn aṣoríire wáyé, ajayéjayé kó tó kú. Ẹlòmíràn á sì wàhù, á sì jìyàjìyà. Èwo ni irú ayé tóun wá ní tòun ọjàre? Tóun ò sóríire wáyé débi pò ń gọ́mọ bá wọn jayé. Tóun ò sì mọ̀ọ́mọ̀ sí wàhù ṣùgbọ́n tóun jìyàjìyà. Ǹjẹ́ òótọ́ pé nílé ayé yìí báyìí
ǹjẹ́ òdodo lè gbé ẹnikẹ́ni débì kankan táì bá tó fìyà jọ ohun títí láì nídìí ń sá kúrò lóko ìmìrìn owó tó ń tún wá mú sá olè já alápò òun kí ilẹ̀ ó tó mọ́ àwọn ẹni ẹlẹ́ni sì gba òun ṣiṣẹ́ nílé Ifẹ̀ orí inú òun tún takò tòde ìwọ̀nba kọ́bọ̀ méjì tóun ìbá sọ wípé òun mú kúrò níbẹ̀ wọ́n tó gbà á lọ́wọ́ òun lórí pápá bọ́ọ̀lù òun tó ń ṣiṣẹ́ bí aago òun sùn bókà bí ọmọ ta òun tójú bọlé onílé tàwé nínú òjò nínú ẹ̀rùn nínú ọyẹ́ nínú ooru ọjọ́ tí òjò ọ̀wé òun lẹ́nu nù tóun ọmọ gbọ̀n wérewére òun gbìyànjú òun kówó jọ díẹ̀díẹ̀ alágbèédá sì tún wá gbà á lọ́wọ́ òun ǹjẹ́ òótọ́ pé báyìí àbí ó sì lè jẹ́ pé nítorí èrú ló ń fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ń ló ṣe parẹ́ mọ́ òun lọ́wọ́ báyìí wípé ilé tá a bá fi tọ́mọ ìrì ní wò wípé bá a bá yẹ àdá lóko gbó níṣẹ́ la sọnù lóko ọ̀dàn wípé òwò tá a bá fèrú bẹ̀rẹ̀ kò lè sa ìfìdírẹmi kò burú o ẹsẹ̀ kì í dání ká má tó gùn owó ìwé ìròyìn náà ló wọ́n máa bá lọ bàbá oníwèé ìròyìn oníṣàìmọ̀ fi kún oníṣàìmọ̀ fún òun ní iye tí òun bá fẹ́ tà láràárọ̀ ńgbà tí kì í bá ṣe ìrú lòun fi bẹ̀rẹ̀ yìí bí yóò ṣe tún dojúrú yóò ṣojú òun ó wá tẹra mọ́ ìwé ìròyìn ní títà nítòótọ́ ó sì tún bẹ̀rẹ̀ sí re owó jọ lẹ́yìn náà ó tún kọrí sí báǹkì akọ̀wé báǹkì bá kẹ́dùn òfò tó ṣe é níjọ́sí ó ṣàdúrà fún ó kárí ọmọdé yìí ọlọ́run ràn ọ́ lọ́wọ́ múra tẹpá mọ́ṣẹ́ ọjọ́ mélòó lówó fi di gọbọi bí èèyàn bá ṣàfihàn ẹ ṣeun tìyín náà dára ǹjẹ́ lè fún mi ní náírà méjì tọ̀ǹtọ̀ ṣẹ́kù tẹ́lẹ̀ kí n fi ra nǹkan tí wọ́n máa lò ní yàrá tuntun tí mo fẹ́ gbà akọ̀wé báǹkì pinnu láti ràn án lọ́wọ́ ó sì bá a ṣe wípé bó ti ń tajà nìkan mọ̀ mọ́ wá sí báǹkì Àlàbá jáde ní báǹkì inú rẹ̀ dùn ń fò léńtéléńté lọ bó ti ń jáde ní báǹkì ó sáré bọ́ sójú ọ̀nà àfi bí oníkẹ̀kẹ́ kan ti yí i mọ́lẹ̀ kítọ́kítọ́ tí àwọn mọ́tò ti ń lọ lọ́tún ló sì bẹ̀rẹ̀ sí ní tẹ bíréèkì akọ tí táyà ń laná fò ní títì gbogbo ènìyàn ti sáré dé wọ́n ti bò ó bí àwọn ajẹbọ ti bo ẹbọ ẹnìkan fà á lápá bọ́ sí ẹ̀gbẹ́ títì ẹlòmíràn sì ń bọ́ ẹ̀wù ọrùn rẹ̀ ẹ̀jẹ̀ ti bò ó dàrúdàrú kò sì mọ ìgbà tó yìí gbé òun lọ ilé ìwòsàn ni ó jí sí ó rí i pé nọ́ọ̀sì kan dúró lẹ́gbẹ̀ẹ́ ibùsùn òun ó wò yíká ó sì rí ọ̀pọ̀lọpọ̀ aláìsàn mìíràn ní yàrá náà ó ti jí o obìnrin ni nọ́ọ̀sì náà ó ṣeun nọ́ọ̀sì fún un nígẹ̀ omi kan mu kó o sì dáṣọ bò ó mọ́lẹ̀ lẹ́yìn náà fún un ní àwọn oògùn tí mo ní kó o fún un kó lò nígbà tó bá jí ìyín ni kó sùn sí lónìí bí ó bá wá sí nǹkan kan abàmì kankan kó dàárọ̀ kó máa lọ sílé rẹ̀ lóko ṣùgbọ́n tètè jẹ́ kí n rí àwòrán rẹ̀ tí wọ́n yà o nọ́ọ̀sì gbé ife omi fún Àlàbá sì da gẹ̀ẹ́ díẹ̀ láìpẹ́ akọ̀wé kan gbé àwòrán fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ iná ìwé mọ̀nàmọ̀nà kan dé nọ́ọ̀sì yẹ̀ wò ó sì bu ẹ̀rín sí ẹ̀rẹ̀kẹ́ eegun rẹ̀ kankan ò dá ṣùgbọ́n jẹ́ kí n lọ gbé han dókítà náà bódọ̀la kọ́ ọmọ lọ sílé rẹ ni bí dókítà ti wí lẹ́ẹ̀kan mọ̀ ń lọ gbé fún dókítà náà sá ẹnu àgbà lóbi tí gbó. àwọn nọ́ọ̀sì kan tún wà níbẹ̀ tí wọ́n wo àwòrán náà fínífíní gbogbo wọn sì gbà pé èyí tó le jù nínú ìjàmbá ti kọjá nọ́ọ̀sì daṣọ bo Àlàbá kò sì pẹ́ Àlàbá ti fi tó ń sùn lọ ńgbà tí ilé ọjọ́ kejì mọ́ wọ́n dá Àlàbá sílẹ̀ pé kó máa lọ sílé rẹ̀ ẹnìkan ti bá a fọ aṣọ rẹ̀ tí ẹ̀jẹ̀ yí wọ́n sì wá kó aṣọ náà fún báyìí pé kó máa wọ̀ ọ́ lọ ìgbà yìí ni Àlàbá tó fura pé kì í ṣe aṣọ tóun ló ti wà lọ́rùn látàná Àlàbá kó aṣọ rẹ̀ ó fẹ́ wọ̀ ọ́ ṣùgbọ́n bólé ń jó bólé ń jà ẹni ibi ń pa sáàmù wí tirẹ̀ ibi tí ọkàn rẹ̀ kọ́kọ́ lọ ni owó tó fi sínú àpò lánàá owó tó gbà ní báǹkì àti èyí tó ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ ó yẹ inú àpò rẹ̀ wò àti tẹ̀wù àti ṣòkòtò kò sí owó kankan nínú aṣọ rẹ̀ ọ̀kẹ́rẹ́ ṣẹ̀ṣẹ̀ wá gorí ìrókò gan-an ni ó ẹ̀ṣẹ̀ wá gorí ìrókò pátápátá ó wá gorí ìrókò ọwọ́ ọlọ́dẹ ò lè tó mọ́ ìbọn ọdẹ ò lè tó ògèdè ọdẹ ò lè já tilẹ̀ ìgbẹ́ ọdẹ ọ̀ràn ẹ̀bẹ̀ ọdẹ ò lè tẹ́ ẹ lọ́rùn ìdí ọdẹ ò lè mú ejò ti kówó sínú àgé ọ̀rọ̀ ti di sáwùrà ó kù ẹni tí yóò tọwọ́ bọnú àgé tí yóò lè wọ ejò jáde èkíkó láti gbára rẹ̀ lọ́wọ́ ọ̀bẹ wèrèpé ti gbára rẹ̀ ó sì tún gba igi oko ẹni tó rí ikún nínú igbó tó mú àdọ́wọ́ rẹ̀ tó sọ fèrèfèrè sí ikún àdá ò bá kún ikún sá lọ aládàá sì wá bẹ̀rẹ̀ sí wá àdá à ń wá àdá títí ó wá àdá títí tí kò rí ikún ti lọ àdá sì tún sọnù ìtumọ̀ àdánù nìyí ń gbé pẹlẹbẹ ni àdá Àlàbá tún fi lélẹ̀ báyìí ńlá parí orí karùn-ún
orí kẹfà láti tẹ̀ síwájú láìpẹ́ jọjọ. àkọlé tí mẹ́ńbẹ̀ òdì ẹ̀wù. ẹ má gbàgbé láti subscribe sí channel yìí Ẹwà Èdè Yorùbá TV. Ẹwà Èdè Yorùbá TV fún ọ̀kan òjọ̀kan ìgbádùn àwọn ìwé alárinrin tí a mú wá sí etígbà tójú òwòrán yín. bákan náà ni channel àkàndá tó tún kù bíi àkàndá ọ̀rọ̀ Awíkonko live, àkàndá ọ̀rọ̀ Awíkonko live. ẹ̀yin tẹ́ bá fẹ́ràn òwe Yorùbá, ẹ fẹ́ mọ̀ ìṣẹ̀lẹ̀ tó dìtàn, ìtàn tó bí òwe, ẹ jẹ́ á pàdé lórí Òwe Yorùbá TV pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Awíkonko. ẹ̀yin tẹ́ bá wá fẹ́ràn oríkì orílẹ̀, ẹ fẹ́ mọ oríkì orílẹ̀ yín, ẹ jẹ́ á pàdé lóríkì Yorùbá TV pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Awíkonko. bákan náà tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ni o 0904-851-9362 0904-851-9362. ẹ̀yin tẹ́ bá wà lókè òkun ẹ fi +234 sí +234-904-851-9362 +234-904-851-9362. èdè àti àṣà Yorùbá ò ní wọmi, bẹ́ẹ̀ ni ò ní parun. àjùwà ṣe o.